tí ẹ bá wo àkọlé tí ń bẹ lókè tí wọ́n fi sókè yìí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Badagry. Olódùmarè ọba ọ̀run ọba rẹ, ọba lánàá, ọba lénìí, ọba títí ayé àìnípẹ̀kun. A kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta, a kú ọwọ́ gbọrọ bí ọwọ́ aṣọ. Adúpẹ́. Tí ẹ bá wo àkọlé tí ń bẹ lókè tí wọ́n fi sókè yìí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Badagry. Àkókò mọ̀gbà táwa náà di bàbá àdìtú. Ẹ̀yin lẹ sì sọ àdì bẹ́ẹ̀. Torí pé gbogbo ohun tó bá ń jádíjú, gbogbo ohun tí ó bá ń ta kókó, bàbá máa mú mọ́lẹ̀ rẹ̀ wá sáyé sójú àwọn ènìyàn. Ọ̀tọ̀ lórúkọ tí wọ́n máa pèsè ṣe àdìtú tiwa kì í ṣe pé rírí ayé kì í kọ́ là ń bá ká. Ṣùgbọ́n ìrírí tí ń ṣẹlẹ̀ pàápàá jùlọ ká parọ́ mẹ́sìn, ká parọ́ másà, ká parọ́ mọ́ ìran kóòtù òjíire. Oní táwa ń bá ká, oní tí tọ́kàn wá, oní tó jẹ wá lógún. Ó ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta, adébẹ̀, a rí pé irọ́ ni. Ó ṣẹlẹ̀ lókè àgbè, adébẹ̀, a rí pé irọ́ ni. Ó wá tún ṣẹlẹ̀ nílùú Badagry. Lẹ fi rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Badagry nígbà tí wọ́n rí àbókí. Àbókí panipani, àbókí pààyàn. Kò sì jẹ́ tuntun sí wa. Torí pé ìran wọn iná ní ṣe bó tiẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀ ó ti dàpọ̀ mọ́ra wọn. Níbi tá a bá lé ayé dé pẹ̀lú ajínigbé. Nílùú Badagry wọ́n ń wá Jamiu àtọ̀kadà rẹ̀ àti ohun ìsàmì ṣebí gbà bá rí gbá lára mi. Wọ́n wá rí nílé àbókí. Kí lọ́kàn mi tí mo fi ń dá sọ̀rọ̀ yìí ní dẹ̀dẹ̀rìn ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ pé ilé Ifá tí wọ́n fẹ́ àtàṣì ìrìn àjò yẹn pẹ̀lú tí ń jẹ́ babaláwo. Sẹ́nu ilé tí wọ́n ti bẹ́ni tí wọ́n pa ṣé ń lọ jẹ́ babaláwo ni? Àbí àbókí tẹ̀ ń fẹnu ara yín sọ pé inú ilé àbókí o ní tẹ́ bá nu ilé rí ẹ̀yin náà gbọ́ kọ́mọ́ dàbí ìgbà jẹ́ pé mò ń gbẹnu wọn sàsọ. Video the house. Wetin I dey find, see where I see am. Okay, sir. And that day I tell you say This is a bike. What do you mean? This is Jamiu's bike, right? What do you This mean? is Jamiu's bike. Okay. calm down. Thank you. Go carry that boy. Daddy, you know I tell you before. Yes, sir. I respect you. You dey with us? Yes, sir. It's okay. It's okay. Let me first go inside. Ọmọ Jamiu rẹ, ọmọ Jamiu rẹ. Sólà tó ń wá ní mọ́ṣáláṣí àbókí ló jí wọ́n bá ní rúùmù ẹ̀ abá dága ń bẹ̀ abá student uniform abá bàtà obìnrin abá pọ́s abá bra níbẹ̀ bàtà Jamiu àti kí ilé àti tepurulẹ̀ tó fi wọ́n ṣẹ́ àríṣìn àrí gbogbo ẹnu lẹ́sìn. Jamiu àti ìrókù Jamiu àrí bàtà Jamiu àrí kí ilé ẹ̀ nínú ilé àbókí ń sìn ifá iná wà ní station àrí bàtà ẹ̀ àrí kí ilé ẹ̀ no wà ń pàǹtí wọ́n ti ráṣọ ti pẹ́ láti jẹta wọ́n ti rí láti jẹta wọ́n ti rí láti jẹta àrí bàtà ń sìn àrí géètì ẹ̀ àrí kí géètì ẹ̀ kí ilé ẹ̀ gbogbo ẹ̀ wà ń bẹ̀. Bàbá kílẹ̀ náà jí ń bẹ̀rẹ̀ sà. Sólà mọ́ṣáláṣí mi bí tẹ́tí kírun sí. Sólà ẹ̀ mọ́ rí. Nínú yàrá àbókí. Nínú yàrá àbókí yẹn. Sólà dọ̀ mi. Ohun tí o fi wọ ìyàwó ẹ̀ sólà yẹn. Ó wà ń bẹ̀. Wetin I dey find, see where I see am. Okay, sir. And that day I tell you say. This is a bike. What do you mean? This is Jamiu's bike, right? What do you This mean? is Jamiu's bike. Ọ̀lẹ́ ti gbọ́ yìí ilẹ̀ ti rí tí wọ́n ti ṣe lálàyé nílùú Badagry. Mo tiẹ̀ fẹ́ gbìyànjú pé kí n lọ sínú ìlú náà kí n lọ rèé mú bísú ṣe kú bí ọ̀bẹ ìrìn àjò yẹn bó ṣe jẹ́ wá fún gbogbo àgbáláyé. Ṣùgbọ́n nígbà tí mo wá pẹ̀lú Badagry tí mo ní mo fẹ́ máa bọ̀ àwọn èèyàn wá jẹ́ kó yé mi wọ́n ní adé Ifá
ìwàsí Badagry kì í ṣe nǹkan tó nira ṣùgbọ́n gbogbo eléyìí tí wọ́n ti àtàsì mọ́ra wọn tí wọ́n sọ pé ilé Ifá ni babaláwo ni ọ̀rọ̀ àbòkí ṣe fẹ́ ní ṣe pẹ̀lú wọn ní ṣe bí wọn náà mọ̀ ṣe wọ́n ṣe bí gbogbo ayé ti mọ̀ wá wọn bí ìgbà tí rìn àjò ayé wọn tó ti fi hàn pé kò sí ọjà ní ṣọ́ọ̀bù mọ́ tí wọ́n fẹ́ tà tó wá jẹ́ pé ìtàkùtà òun ni tí wọ́n ń polówó ìfàyè gba ẹ̀sìn látòkèrè ó ti dìṣòro sí wa lọ́rùn àmọ́ bí tá a bá já mọ́ ìfàyè gba èdè elédè ká mọ̀ ṣàpọ́nlé ẹ̀ ó ti di bàbàrà ẹ̀sìn sí wa lọ́rùn tá a mọ̀ bí tá a bá já mọ́ ìfàyè gba àṣà aláṣà àmọ́ bí tá a bá já eléyìí ni mo ṣe wá sójú àwòrán lákòókò yìí pé bí ó bá dá yín lójú ètẹ́ ń pé Ifá's House àbòkí babaláwo ṣé àbòkí babaláwo lẹ fẹ́ wí ni àbí babaláwo àbòkí torí pé n ti ń jẹ́ babaláwo bó ti wulẹ̀ kó kéré kọ́ mọ babaláwo kì í ṣàbùrú babaláwo kì í ṣèkà babaláwo kì í ṣàìdá tẹ́ ẹ bá sì rírú ènìyàn tó bá dárú aṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó mọ̀ hàn lára wọn á pọ́n lójú wọn á pọ́n láṣọ wọn á pọ́n léṣẹ́ wọn á tún pọ́n létò gbèsè ayé ẹ̀yin ará mi nínú rúmọlẹ̀ ọ̀rọ̀ àwọn alétílápá tí mo wá sọ yìí ó ti yé yín ó ti yé mi ó sì ti yé gbogbo ayé pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Badagry kò kan babaláwo lápá bẹ́ẹ̀ sì ni ó kan babaláwo lẹ́sẹ̀ èmi ò ní sọ jẹ́lẹ̀ lọ o à ń lọ àtúnbọ̀ torí pé iṣẹ́ tá a gbé dání lẹ́nu ọjọ́ mẹ́ta tí mo ti wá sórí afẹ́fẹ́ ẹ rí i pé máa lọ máa bọ̀ ó wà lójú mi gan ṣùgbọ́n àti ń dúpẹ́ àtù àbà láṣẹ Ìgbìmọ̀ rẹ̀ ire o.